mọ̀ntà ń ṣe nípa àwọn èdè wa tí à ń lò, nípa oríṣiríṣi àwọn ìpèdè wa, nípa àwọn ọ̀rọ̀ ẹnu Yorùbá. Kò dára kọ́mọ Yorùbá kó máa dé agbo àwọn Yorùbá ẹgbẹ́ ẹ dẹ̀ máa wò ó. Ẹ jọ̀ọ́ ẹ lè gbà mí láyè kí n ṣèdè Gẹ̀ẹ́sì. Kò dáa torí pé tẹnitẹni tèkísà ò ní tààtàn. Èdè Yorùbá èdè mi èdè rẹ ni, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ẹ má jẹ́ ká máa rí èdè Yorùbá gẹ́gẹ́ bí èdè ìtìjú, gẹ́gẹ́ bí èdè ẹ̀gbin tàbí ìwọ̀sí rárá. Náà ní ohun tá a bá ní báyìí náà là á ná, nítorí pàṣẹ gìtà ó ná ní èpo igi. Ǹjẹ́ nínú àwọn Yorùbá tá a máa ń sọ tó jẹ́ Yorùbáa'bú, àwọn èdè tí ò bá sọmu, àwọn èdè tí ó kan lẹ́nu tí ò yẹ kán máa gbọ́ lẹ́nu ọmọ Yorùbá, òwe òun náà ni tọ̀sán yìí. Ohun tí tọ̀sán yìí ń sọ fún wa òun náà sì ni wípé títí lọ́dọ̀ ẹsẹ̀ fìyàwó wọ́n á ní ọgbọ̀n ọdún yìí wèrè ẹ̀mí. Ogun tá a dá yé bá ọ̀làjú dé ìdíwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe wé ìdíwé ọ̀làjú ṣàlàyé. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa òwe tí mo sọ tán ní ìsìn wípé ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí, Ọlọ́run Olódùmarè náà ló mọbi tí aṣá ti mú kinní tá a ti hun mọ́ra wọn. Ọlọ́run ló mọbi tá a ti so irun wájú àti ìpàkọ́ ìpọ̀ mọ́ra wọn tó wá di iṣu àtàyànyàn. A bá ń sọ̀rọ̀ nípa pé ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí, bó o lè yàn ṣe é gbọ́n lọ́dún yìí, bó o lè yàn ṣe é kẹ́kọ̀ọ́ lọ́dún yìí, bó o lè yàn ṣe é wo nǹkan tí sì rí ohun kan gbòógì mú bẹ̀ pé ẹ̀kọ́ tí mo kọ́ leléyìí, ọgbọ́n tí mo kọ́ leléyìí tó wá di ẹ̀mí tó tún wá di wèrè. Àárín yẹn ó rí bákan. Dípò káwa máa sọ wípé ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí, mo fi àsìkò yìí mo fi ń tó wa létí, mo sì fi ń sọ fún wa wípé kò sí nǹkan tó ń jẹ́ ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí bí kò ṣe ọgbọ̀n ọdún ní èrè ẹ̀mí, kì í ṣe wèrè o. Ọgbọ̀n ọdún ní èrè ẹ̀mí ni, kì í ṣe ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí bí ti wù tí. ṣọ́ngbà kan ká tó máa lo breast. Ẹ rí i pé tá a bá ń sọ̀rọ̀ nípa wípé ọgbọ̀n ọdún yìí wèrè ẹ̀mí kò ní ìtumọ̀ rárá, kò sì tún bá ìsọmu. Yàtọ̀ sí pé kò bá ìsọmu, kò ní ìtumọ̀. Torí wípé nígbà tí a bá kẹ́kọ̀ọ́, bóyá ṣe la wo sinimá, bóyá ṣe la wo fọ́nrán kan, bóyá ṣe la gbọ́ orin, àbí bóyá ti ẹ̀ wà níbì kan tí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ tá a rí ohun kan tàbí méjì tá a rí dìmú. Nígbà tá a wá dìmú tó wá di ọdún tó ń bọ̀, tó wá di pé irú nǹkan bẹ́ẹ̀ ó wá ṣẹlẹ̀ sí wa, àwa gbọ́n mọ́, àwa dọ̀dẹ̀, àwa rí nǹkan kan tí a lè sọ pé bí kinní yẹn bó ṣe wọlé sí wa lára o, tí a rí lò nínú ẹ̀kọ́ tá a ti kọ́. Nǹkan burúkú ni o. Ọgbọ̀n ọdún ní kì í ṣe wèrè ẹ̀mí o, ṣùgbọ́n ọgbọ̀n ọdún ní èrè ẹ̀mí ni. Ẹ rí wípé ẹni tó bá jẹ́ wípé bóyá ó rí nǹkan kan lórí agbágbé, nǹkan tó rí lórí agbágbé yẹn náà ni wípé bí wọ́n ṣe ń gbàyàn, bí wọ́n ṣe ń já owó gbà lọ́wọ́ èèyàn, bóyá ẹnìkan kọ síbẹ̀ pé ẹ ṣàṣọ́ra o, pásá òfura ó jáná, àjà òfura àjà jí, òun lé òfura ò lè kó lẹ́rù o, nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi o. Ẹ rí i pé ó ṣeéṣe kó jẹ́ pé bí ẹni tá à ń sọ yìí ó fi bí àwòrán kan sí orí ẹ̀rọ agbágbé làwọn ará bílò tí wọ́n fi gbé mọ́ra. Tí irú ẹni tó ń ka kínní tó bá wá rí, ṣé ó ṣeé ṣe kó náà tún wá mú bíi fọ́nrán tàbí àwòrán kan kó náà tún lórú rẹ̀? Rárá o, ó ti jèrè, ó ti kẹ́kọ̀ọ́ nínú tó kọ́ nírú ọjọ́ yẹn. Gbà tó wá dìgbà míì, òun náà irú tẹ́ni yìí tó ṣe tó bu lọ́wọ́, òun náà ò jẹ́ dáṣọrú ẹ̀ ṣòro. Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìdílé wa. Gbogbo àwọn tí ó mọ̀ ẹ jẹ́ kán mọ̀ wípé ní EOB Live lórí ètò ẹwà Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí bí ò ṣe ọgbọ̀n ọdún yìí èrè ẹ̀mí. Ṣìrì máa ti